الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. Ó kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa talẹ́ òní kí Ọlọ́run kí ó bá wa kí kó sì bá wa san yín lẹ́san ire. Ní òní yìí tí a fẹ́ máa sọ nípa an-nadhara al-fiqhiyya li ba'd al-masail ash-shar'iyya al-matruha, èyí tá a fẹ́ mẹ́nu bà lónìí náà masáìlù tí wọ́n mẹ́nu bà ní àsìkò báyìí náà ni. Nínú rẹ̀ ni wípé èyí tó dìrọ̀ mọ́ yìgì síso tí obìnrin bá ti lóyún. Ẹlẹ́ẹ̀kejì níta tó fẹ́ mẹ́nu bà insha Allah ta'ala òun náà ni kí a máa lo òfin ìwọlé fọ́lọ́hun, ká máa gbé aṣọ ẹ̀há bo obìnrin lórí ní gbangba. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ wípé ṣé kéèyàn má ní kí owó má sì fún èèyàn àbí tó jẹ mọ́ orí ayé, ṣé àrùn ni tó jẹ́ pé ó ní ìdí kéèyàn ó lo nǹkan kan ọ̀nà kan, ṣé àrùn ni tó ní ìdí ìwòsàn, irú ìwòsàn wo la gbọ́dọ̀ lò fún? Ṣé ìwòsàn tí ká lo àlùjànnú sọ́dọ̀ lọ nínú ṣẹ̀ríà àbí ìwòsàn míì èyí tó bá lọ ń bẹ̀ ṣá afẹ́ sọ mẹ́nu bà èyí tó jẹ́ wípé kò tako ṣẹ̀ríà Islam. Alákọ̀ọ́kọ́ níbi tó dìrọ̀ mọ́ ti yìgì léyìí tó jẹ́ pé máa sábà ṣẹlẹ̀ wípé kí obìnrin ó ti lóyún kí wọ́n tó máa so yìgì fún. A rí i pé lọ́jọ́ ìyàwó obìnrin míì yóò ti fẹ́ bímọ wọ́n tó máa so yìgì fún. Ìyàwó ni àwọn àfáà onífíkì kò sílẹ̀ yìí báyìí. Ní àkọ́kọ́ nínú tó jẹ́ ọ̀ranyàn fún ènìyàn tó bá fẹ́ níyàwó àbọ̀ fẹ́ ní ọkọ, ó ní kó jẹ́ pé yóò gbégbá ojú ọ̀nà ṣẹ̀ríà Islam. Kò ní jẹ́ wípé ìfẹ́ inú ni èèyàn máa lò. Ní tí ń bẹ níbi yìgì ó ní ká rí obìnrin àtọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ ara wọn tí inú wọn dùn síra wọn. Ká sì rẹ́ni tí ó jẹ́ olùfọwọ́sọ̀yà, tí ó jẹ́ ẹni tó níkàpá lórí obìnrin yìí, tí ó sọ pé òun fẹ́ lámọrin yìí, òun fẹ́ fún ìyàwó ọkọ rẹ̀ tí ó ní ìdí rẹ̀, òun fẹ́ fún ọkùnrin tó wá béèrè rẹ̀. Tí lè bá ti ṣẹlẹ̀ táyé ẹni tó ní ọmọbìnrin àbẹ́ni tí wọ́n fi ìfẹ́ ìsoyìgì rẹ̀ lé lọ́wọ́ tó bá ti sọ pé òun fẹ́ lámọrin fún ọkùnrin ẹni, tọkùnrin náà sọ pé òun ti gbà bẹ́ẹ̀, ó di méjì. Tí èsì pé wọ́n sì jẹ ìkan pa láti fẹ́ ẹnì kejì, tá a bá ti rí ilé ọmọ ìyá mi, in tó kù ní àwọn orípa tó jẹ mọ́ yìgì lẹ́yìn ìgbà tá a ti rí ẹlẹ́rìí méjì ó kéré tán tí wọ́n jẹ́rìí pé ajẹ́rìí pé lámọrin ti di ìyàwó lámọrin. In tó kù ní orípa tí ó jẹ́ orípa ìsoyìgì tí í ṣe sọ̀dáàk, owó orí obìnrin tí èèyàn san. Lẹ́yìn ọmọ ìyá mi, obìnrin ti di ẹ̀tọ́ fún èèyàn, ọkùnrin ti di ẹ̀tọ́ fún obìnrin. Tá bá wá wo ohun tá a wí lẹ̀ ọmọ ìyá mi, ohun tá a fi ṣe kò tó ṣẹ́jú 5 tí wọ́n fi so yìgì tóbìnrin ó fi di ẹ̀tọ́ fún èèyàn. Ẹ̀yin ọmọ ìyá mi tó bá jẹ́ pé lè lábẹ́yìn ọba múra sí, wọ́n ṣàǹfààní fún wa ju kó jẹ́ pé a máa bọ́ sínú ìyapa tó jẹ́ pé yóò wà kóyàn sínú wàhálà. Irú wàhálà wo ni? Ó ní wípé obìnrin àtọkùnrin ó fẹ́ fẹ́ra wọn, wọ́n mọ bára wọn sọ pé wọ́n fẹ́ fẹ́ra wọn, wọ́n mọ wá síbẹ̀ wọ ara wọn, wọ́n mọ wà pẹ̀lú ara wọn nínú ilé. Eléyìí èèwọ̀ ni kójọ máa dá wà pọ̀ nínú ilé. Lẹ́yìn náà yóò lápa débi pé àsìpọ̀ wà láàrin wọn. Eléyìí náà èèwọ̀ ni torí pé àsìpọ̀ iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ìsìná ni. Tọ́wọ́ bá di pé obìnrin bá lọ lóyún bí nǹkan yìí, obìnrin lóyún ìsìná ni. Kì bá jẹ́ pé ọkùnrin yìí wọ́n wá so yìgì fún padà lórí ìtàn máa ń ṣe láwọn lọ́jọ́ wedding tí wọ́n sọ pé wọ́n bá ní so yìgì wọn o, obìnrin sì lóyún. Àwọn àfáà wọ́n lọ lọ́nà méjì bíi pé sáà lè so yìgì tó ti lóyún, obìnrin tó ti lóyún sáà lè so yìgì fún bí àbá lè so yìgì ẹ̀fẹ́ lómìn àbí fọkùnrin gan. Àwọn àfáà lọ lọ́nà méjì ń bẹ. Lọ́dọ̀ àwọn àfáà, lọ́dọ̀ àwọn màlìkíyà wal hanabila àtàwọn apá kan náà àwọn hànàfíyà, wọ́n sọ wípé eléyìí kò tọ́ láti so yìgì obìnrin tí ó ti lóyún
wọ́n sọ yìgì fún ọkùnrin tí yóò fún lóyún ni o àbí wọ́n sọ yìgì fún ẹlòmíì náà. Wọ́n ní pé léyìí èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣerú ẹ̀ pàápàá. Wọ́n sì rí tí wọ́n rí dìmú ó náà ní pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man kana yu'minu billahi wal yawmil akhir fala yasqi ma'ahu zar'a ghayrihi. Ní bá jẹ́ pé ọgbọ́lọ̀ wá gbọ́ tó ti gbàjọ́ kẹyìn gbọ́ kò gbọ́dọ̀ dá omi rẹ̀ sí ibi oko ẹlòmíì. Bàbá ní pé ìtumọ̀ ní pé obìnrin tó ti lóyún ọmọ ọlọ́mọ ní bẹ́ nínú ẹ̀ kì bá jẹ́ pé ọkùnrin tó fún lóyún náà ni èèwọ̀ ní kọ́tí á jẹ́ pé àlọ́ jí pé yóò tó da omi rẹ̀ sí láà wọ́n pé kìí ṣe kọ́ fẹ́ lórí ẹ̀tọ́. Àwọn àfáà dó lórí ilé ìbáyìí pé nígbà tó ti jẹ́ pé ẹni yìí omi èèwọ̀ ní bẹ lára rẹ̀ nígbà wípé kọ̀ wá lọ́nà tí ó tọ́ lọ́nà ṣẹ̀ríà wọ́n túmọ̀ sí pé kẹ́kọ̀ọ́ wá pọ̀ ó tó wá fẹ́ wọ́n so yìgì fún yóò tó máa súnmọ́ ilé yìí kọ́ bójú mu. Àmọ́ àwọn àfáà kan sọ wípé wọ́n lè so yìgì fún àmọ́ kọ́ mọ́ sọ̀mọ́ títí yóò fi bí ọmọ inú ẹ̀ tí ó nígbà tó wá bí ọmọ inú ẹ̀ tó túbá tẹ́sán pé ọmọ ní yóò ti túbá sìná ló tó di pé wọ́n ó so yìgì fún yóò tó lè mọ́ bá ní àsìpọ̀ torí pé bó ti wà tẹ́tẹ́lẹ̀ orí ẹ̀ṣẹ̀ ló wà ọmọ ẹ̀ṣẹ̀ ní sí ń bẹ nínú ẹ̀ tí í ṣe ọmọ sìná kì bá jẹ́ pé òun ló fún lóyún gbà pé ọmọ tí ń bẹ lẹ́yìn ara rẹ̀ ọmọ èèwọ̀ ni ọmọ tó jẹ́ pé kì í ṣe ọmọ àlàálì ni ọmọ sìná ni wọn ò ní fi tì sí ọ̀dọ̀ ẹni tó fún lóyún. Kì bá jẹ́ pé wọ́n so yìgì fún jọ wedding gbà tó ti dépò ti lóyún lórí tí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe òun àwọn afáàgbà pé ohun tí ó ṣe òun ó rí ṣe gbà pé kò àkọ́nọ́kọ́ bobìnrin láti rí pé àwọn èèyàn ní máa wí tí ọ̀dá sí pé kò lọ́kọ ẹni tó fún lóyún ó ti so yìgì rẹ̀ àmọ́ ọmọ tí ń bẹ́nu rẹ̀ wọn ò ní fi tì sí ọ̀dọ̀ ẹni tó fún lóyún ọ̀dọ̀ yá àwọn máa fi tì sí pé ọmọ obìnrin wọn. Àwọn àfáà kan sọ ilé ìbáyìí ẹ mọ̀ ìyá mi jẹ́ ká wá wo ohun tí ó ṣẹlẹ̀ ń bi wàhálà yìí léyìí pé wọ́n ní kó so yìgì pé kò sí tó burú kó so yìgì ó sì wá foríjì Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ọmọ tí ń bẹ́nu rẹ̀ yìí wọn ò ní fi tì sí ọ̀dọ̀ ẹni tó fún lóyún ìtọ́fẹ̀ yìí. Kí ló bí eléyìí ọmọ ìyá mi òun náà ni ó fi iṣẹ́ ìṣẹ́jú méjì ó fi sílẹ̀ tó fi á lọ bọ́ sínú wàhálà ìpè súnmọ́ obìnrin tí kò tíì ṣe iṣẹ́ ètò rẹ̀ tán. Ẹ̀yin ọmọ ìyá mi iṣẹ́ tásìkò ẹ̀ kéré ni síso yìgì. Kéèyàn bá ti lọ báwo òbí ọmọ nípa ẹ̀yin bàbá mo fẹ́ fẹ́ ọmọ yìí tí wọ́n ti bá àyàn faramọ́ pé àwọn faramọ́ fún yàn ẹ̀yin òbí ẹ̀ka kópẹ́ ti so yìgì ẹ̀ka kópẹ́ ti so yìgì láti fi dáàbò bo ohun tí ó máa ṣẹlẹ̀ láàrin ọmọ yín àti ọkùnrin tó mú wá tó bá jẹ́ kó bá ní ìdí àwọn ẹ̀tọ́ kan tẹ́ ẹ fẹ́ kó ṣe ẹ pé wò àbọ̀ yín so yìgì òní dùn máa ń kọ́ pé máa jókòó tira yín àbẹ́ máa bára yín rìn lẹ́yìn jẹ́ pé ẹ ti di ẹlẹ́tọ̀ ara yín kí ni tá a fẹ́ ṣe wádìí kíákíá èèyàn jú ẹ̀ pé ẹ so yìgì fún pé àti so yìgì fún yín o pẹ̀lú kí má jẹ̀mú yòókù pé bá ń lọ ó sì dẹ́lẹ́tọ̀ ara wọn kò ní jẹ́ pé tó bá yìí ká bá lọ lóyún fúnra wọn yóò wá dá wàhálà lẹ́tọ́ àti mọ̀ yìí pé ọkùnrin tó lòun fẹ́ fẹ́ obìnrin ní ti ń wá lára rẹ̀ ó ti mà káwá sọ wípé àwọn ò lè súnmọ́ra wọn ẹ̀mí tí ò dára ní sí wọn àbí ẹ̀mí tí ò lè ṣẹlẹ̀ ńlá ní sí wọn ló fi jẹ́ pé a ti gbà pé tí a bá ti sún tira wọn nǹkan míì tó ju sí bá rìn lọ yọ padà ṣẹlẹ̀ láti wá dènà eléyìí tí ò ní jẹ́ pé ọmọ tí wọ́n ń bí yóò mọ ọjọ́ tí ọmọ ní kọ́nu kọ́ ọ níwájú Olúwa subhanahu wa ta'ala gan ò ní pé kí ó bì í kó sèfù ọmọ rẹ̀ pẹ̀lú pé kó so yìgì ẹ̀fọ́ ẹni tó fẹ́ kíá pẹ̀lú pé nígbà tó wá sí gbogbo ìwádìí tó yóò ṣe tí gbogbo ètò pé kó mọ̀ jẹ́ kó pẹ́. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ bí ìwòsàn fún léyìí báyìí ni pé nígbà tá a bá fẹ́ so yìgì ọmọ ìyá mi nígbà tá a bá fẹ́ ṣe introduction tá a máa ṣe òun ẹ máa lẹ́mìí pé ẹ fẹ́ so yìgì mọ́ ẹ má jẹ́ pé ẹ mọ̀ pé akẹ́fẹ́ ṣe mọ̀mí mọ́ kí tó ni nígbà tá a ti dúpẹ́ kí sáwọn èèyàn pé a fẹ́ mọ̀mẹ́lẹ́bí lámọ́ní ajimara yín ẹ ti ṣàdúrà ẹ kà kó yìgì pé ẹ ti so yìgì nù kò sí tó burú ń bẹ̀ pé àtọ́fẹ́ fẹ́ ṣe àjọyọ̀ ńlá tó ga jù léyìí lọ ilé òsì tó burú ń bẹ̀ táyé pé ti bá sábà ti ń ṣe mọ́ ilé òsì tó burú ń bẹ̀ kí ọjọ́ yìgì ọ̀pọ̀ lè ṣe wàhálà pé àfẹ́ sì kan ní òní àtúnṣe lọ́la àtúnṣe tó wáyé pé báyìí bíyẹn tí wọ́n ṣe ní environment ibẹ̀ ni ní òṣèlú Islam kò sí tó burú ń bẹ̀ àmọ́ sáṣájú kọjá pé jọ yìgì nígbà tá a ti bọ́ wọ́n á tọrọ ọmọ àsọpọ̀ ti dáa wọ́n á faramọ́
àtúnpẹ́ àti ìsọ yìgì ó tó di introduction náà àtúnpẹ́ ti dá àtúnpẹ́ àti ìsọ yìgì wọ́n á dìjọ́ tí àwọn ti á lóyún wọ́n á dìjọ́ wedding gan tá a fẹ́ ṣe ẹ̀yọ́ fẹ́ ṣe obìnrin lórí ọkọ rẹ̀ tó obìnrin ti lóyún àìsàn wá sọ yí pé a fẹ́ wá so yìgì nítorí túmọ̀ sí pé oyún tí ń bẹ́nu rẹ̀ oyún òsì náà ni tó wá bójú bẹ́ẹ̀ bí láti fi dènà eléyìí yẹ̀wò nǹkan kékeré àkànṣe kí nìkan tá a sì ni pé níjọ́ tó ti wá tọrọ rẹ̀ àníjẹ́ kó pé tá a fi sọ pé àti so yìgì fún wa ti fara mọ́ tábàtà ṣe táwọn ṣe introduction káwọn àti so yìgì fóbìnrin kóbìnrin ti di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ ní tó bá ṣẹlẹ̀ láàrin wọn nǹkan ẹ̀tọ́ ni eléyìí jẹ́ àkíyèsí tá a fẹ́ pè wá sí ẹ̀yin olùgbọ́ wa lápọ̀nlé eléyìí jẹ́ bó ti jẹ́ pé yìgì ẹlẹ́kọ̀ọ́ jẹ́ ká kà kún láti jẹ́ káàmọ̀ ètè ṣe ká mọ̀ sọ́ dijọ́ ìjọba fẹ́ ṣe àjọyọ̀ ńlá ká sáré ṣe ó ká so yìgì fún káwọn pé sáà ń ṣẹlẹ̀ yìí sí nǹkan yìí ẹ̀tọ́ ni ó jẹ́ fún wọn wọn ò ní jẹ́ ní tí wọ́n mọ̀ dẹ́sẹ̀ lọ́wọ́ bá súnmọ́ tààlà wọn jẹ́ tó pé wọ́n kàn lọ lóyún yóò àti pé yíwọ́ wọ́n mọ̀ pé ọmọ téèyàn bí ọmọ tó yíwọ́ ni ó lè wọ̀ bójúmu kọ́ lọ́kọ́ sa àwọn ọkọ̀ sí àforíjì fẹ́ kọ̀ọ̀kan wa eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ níbi tá a fi mẹ́nu bà ẹlẹ́ẹ̀kejì olùgbọ́ mi lápẹ̀lẹ́ níbi tó dìrọ̀ mọ́ wípé obìnrin tó fẹ́ há ẹ̀há tó fẹ́ lo òfin hijab èyí tó gbajúmọ̀ sí ẹ̀há kéèyàn wọlé fọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó para mọ́ eléyìí òfin ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí ó ní kí a ṣe ọ wá jọ̀ràn yẹn fún wa ẹ̀wọ̀n ìyá mi tó bá ti bàlágà ó lẹ́tọ̀ àti ṣe eléyìí wà ní ìdí kọ́ ipá máa pèdè fún nǹkan ṣe kọ́ wọlé parí àmú ètò wa tí ọ̀dà tá a fẹ́ kí a tají sí ní kọjá wípé lójú agbo a wà tó wá sí ojú obìnrin lẹ̀ á sì orí rẹ̀ lẹ̀ á sì àmọ́ gbéjà àbùlé lórí eléyìí burú nínú ìṣẹ̀lẹ̀ Islam o arọgbẹ̀yìn àbá wa lápẹ̀lẹ́ ọlọ́jẹ̀kẹ́ pẹ́ fún wa ẹ bá ní dá irú zọ́ọ̀yìnrà báyìí dúró ká dá dúró ẹ̀ dúró kóbìnrin wọlé fọlọ́ ń jẹ́ kó da nǹkan borí kò sí òbúrú bẹ̀ lórí òde pé alámọ̀ní lónìí wọlé fọlọ́ lónìí o tí ìpẹ́ nìkan sẹ̀ máa rí àbúbìnrin tá a tó ń fídíò tá a ti rí ẹwà rẹ̀ àwọn tó wá da nǹkan bò lórí tá a ń sọ bẹ́ẹ̀ nú àwọn àfa wà lọ́lá ìkọ̀sẹ́ tó sọ́nà àfa kò tó sọ pé irú ẹ̀ dá kí o ṣe irú ẹ̀ obìnrin tá a ti ń rí ẹwà rẹ̀ báyìí wọ́n tó sí orí ẹ̀ tàlẹ́ obìnrin léhùn pé táwọn kan fi ṣẹlẹ̀ àti ẹlẹ́ léhùn àwọn àtọ́ sí orí rẹ̀ akúrò àtùmọ̀ rí irun rẹ̀ a mọ̀ pé a fẹ́ da nǹkan bò lójú o a máa fi ìborí àfi lórí fídíò rẹ̀ ń bẹ lórí Facebook táyọ̀ ọmọ tó wò kí àǹfààní tó yàtọ̀ àǹgbà náà lọ́kọ̀ jẹ́ ká tají sáré léyìí o kò sẹ́nìkan tó sọ́nà àfà pé bá ti ń ṣe wọn lọ o kọ lọ o lọ́wọ́ tó ń kálukú wá sí o eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì èyí tó sì kẹta ọ̀rọ̀ yìí ọmọ ìyá mi oní tó jẹmọ́ bíi pé ṣé fákàr àìsí ṣé ìwòsàn ni tó ní ìdí kásìsẹ́ mọ́ pé a fẹ́ lọ wá bíi àpá ìwé kan pọ̀ ìwé kan kó lè bàjẹ́ pé a fi ní ẹ̀yọ́ ọmọ ìyá mi fákàr ọlọ́mọ fi ṣe àdánwò fún yàn kọ́ lọ́kọ́ làbí fákìrò àníbọ̀ sọ̀rọ̀ sálám ọwọ́ àsọ̀kò òǹbí tó jẹ mọ́ àìní tí ṣe fákìrò kọ́ lọ́kọ́ lọ́wọ́ kálukú wá ń bẹ̀ àmọ́ kò sí ogun kò sí òun náà ni iṣẹ́ kéèyàn ó ṣiṣẹ́ halal kọ́ máa ṣàdúrà sí a rí pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilé ìtọ́pọ̀ a rí àwọn hadith àti àwọn athar nítọ́ka sí pé iṣẹ́ olè lè ṣe tí ó fi lówó lọ́wọ́ iṣẹ́ halal kò ní ìdí kẹ́lì kan wá pé ọmọ èèyàn yóò mú kiri kan yóò lo àwọn oògùn kan yóò fi tó wá ti di pé lè bá ti ṣẹlẹ̀ ó ti bọ́ sí mọ́sálà apá fẹ́ lo àlìjànnú